Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, àkú ojúmọ́, àkú ojúmọ́, àkú ojúmọ́ mọ́. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rerin, ẹ jẹ́ ká sọ pa rerin. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì ti ń dátọ́ lẹ́nu ìgbín tó bá dé ọ̀rọ̀ ká kọ́ni ní bí a ṣe ń lo ewé àtegbò. Ìdí tí a fi ń ṣe eléyìí òun náà ni kí àṣà Yorùbá kó ba lè má parun. Kì í ṣe láti sọ ẹnikẹ́ni di babaláwo tàbí oníṣègùn àbí olórìṣà, bí kò ṣe pé láti lè máa gbé àṣà Yorùbá lárugẹ. Ní tí mo fẹ́ kọ́ wa lónìí òun náà ni pé bí wọ́n bá mú oògùn burúkú tán dà sí orí ilẹ̀ tààrà tí ò fi ní ṣiṣẹ́. Tí a bá fẹ́ ṣe oògùn yìí, tẹ́ bá wòye ẹ rí pé mo ti post oògùn náà, mo ti post ẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n ìbéèrè pọ̀ nígbà tí àwọn èèyàn ń gbọ́ ìjẹ́rìísí oògùn náà sọ pé ẹ jọ̀ọ́ ẹ tún bá wa tún ṣe. Tá a bá fẹ́ ṣe oògùn yìí, ẹ jẹ́ ká wá egungun ẹran tá ò mọ ẹni tó jẹ. Á wá jọ pẹ̀lú odidi atare kan. Tá a bá jọ tán, ẹ jẹ́ ká lọ ra kọ̀ǹjọ̀ lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Tó bá sì jẹ́ pé kọ̀ǹjọ̀ lẹ́ ń pè lọ́dọ̀ tiyín, ṣáà ti pè kan nú ẹ̀ lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Tán bá ti tà fún ẹ, wá rí ìkòkò kékeré báyìí ni tó lọ́mọ rí. Á wá da ẹ̀bù tí a jó yìí, á dà sínú kòkò náà. Á wá da àdí dúdú tó pọ̀, á dà sínú ẹ̀. Á wá fi ìdérí de, á wèé òwú dúdú àti òwú funfun. Á wá lọ rì mọ́ àárín ilẹ̀ tí a rà náà. Tá bá ṣẹ̀ṣẹ̀ ra lẹ̀, ẹ jẹ́ ká tètè ṣe kíní yìí sí. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo oògùn burúkú tán bá padà gbé wá bẹ̀ kò ní ṣiṣẹ́. Ìdí tí a fi ń ṣe àwọn fídíò yìí òun náà ni láti fi polówó ẹgbẹ́ kan. Orúkọ ẹgbẹ́ náà ni Association of African Tradition and Culture, AATC. Tá bá wo orí social media, ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀rọ̀ oògùn ìbílẹ̀. Ẹni tó ń wá customer ó wà nínú wọn, ẹni tó ń wá viewers àti subscriber ó wà nínú wọn, bẹ́ẹ̀ sì ni 419 ó wà nínú wọn. Ìdí tí kálukú fi ń ṣe àwọn fídíò náà ó wà lọ́tọ̀ọ̀tọ̀. Ìdí kan péré tí Dr. Lékan Sàlámì fi ń ṣe fídíò yìí òun náà ni láti polówó ẹgbẹ́ AATC. Ẹgbẹ́ tí a rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ òun ni ẹgbẹ́ kìí ṣe ẹgbẹ́ oníjìbìtì. Ní tá máa ń ṣe nínú ẹgbẹ́ náà òun ni pé kí ni ìwọ mọ̀ nípa oògùn ìbílẹ̀, kí lẹlòmíì náà mọ̀ nípa oògùn ìbílẹ̀, ká jọ máa jẹ àǹfààní ara wa. Ẹgbẹ́ náà wà fún ọmọ Yorùbá, kì í ṣe ẹgbẹ́ babaláwo. Kò dìgbà tó bá di babaláwo kó tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Kò dìgbà tó bá jẹ́ oníṣègùn kó tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Àti pásítọ̀ àti babaláwo àti ẹni tí ò babaláwo àti businessman, businesswoman, gbogbo wa pátápátá tá bá ti jọmọ Yorùbá òun lẹgbẹ́ yìí wà fún. Láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí Dr. Lékan Sàlámì lórí WhatsApp number. Tẹ́ bá gbọ́ ẹ̀rí tí mo sọ pé WhatsApp number kì í ṣe nọ́mbà tẹ́ máa pè, WhatsApp number ni. Tẹ́ bá pè nọ́mbà náà á lọ, ṣùgbọ́n a lè gbádùn ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ. Ìdí tèmi ṣe máa ń sọ pé WhatsApp number nìyẹn. WhatsApp number 08028565188. 5,000 naira òun ni láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àti ID card ni o, àti registration ni, àti kan hard wa mọ́ ẹgbẹ́ náà lórí WhatsApp káwa náà máa jàǹfààní 5,000 naira òun ni gbogbo ẹ̀. Ẹgbẹ́ náà wà ní kankan ṣe pẹ̀lú ìlú tẹwà, kò nídìí pé ọ̀nà méjì. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lọ́nà jíjìn tó wà nínú ẹgbẹ́ náà, kò ní kankan ṣe pẹ̀lú ìlú tẹwà.